ọjọ́ 12 oṣù kẹfà lọ́dọọdún ní orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ọjọ́ mánigbàgbé tó sì jẹ́ ọjọ́ kan pàtàkì nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ tí ọ̀pọ̀ ènìyàn, ọ̀pọ̀ gbogbo àwọn èdè àti ẹlẹ́sìnjẹ̀sìn tí wọ́n parapọ̀ di ọ̀kan ní ọjọ́ tí à ń wí yìí. Ọjọ́ ńlá ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 tí gbogbo ènìyàn mọ̀ sí June 12 ló jẹ́ nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìṣèjọba alágbádá, ìyẹn ètò ìjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà, a kò lè ṣaláì mẹ́nu bà June 12 tó jẹ́ ọjọ́ kan pàtàkì nínú ìwé ìtàn ní orílẹ̀-èdè Nàìjíríà. June 12 nítorí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ kàyéfì àti mánigbàgbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Òun ni ọjọ́ yìí fi ṣe pàtàkì fún gbogbo ọmọ bíbí àti olùgbé orílẹ̀-èdè Nàìjíríà. Ọdún 1993 ni ààrẹ ológun Ibrahim Gbàdàmọ́sí Babangida wà lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ, tí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ń kébò sí tó wípé nǹkan nira àti wípé ìgbáyé gbádùn ọmọ ènìyàn kò jẹ wọ́n lógún. Ìjìjàgbòdò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìṣèjọba tiwantiwa yìí ló mú kí Ibrahim Gbàdàmọ́sí Babangida fi ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú méjì, ìyún ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP, tí àmì wọn jẹ́ ẹṣin, àwọn ènìyàn sì máa pè wọ́n ní ẹgbẹ́ ẹlẹ́ṣin. Ẹgbẹ́ kejì òun ni ẹgbẹ́ National Republican Convention NRC, èyí tí àmì ìdánimọ̀ wọn jẹ́ ẹyẹ, àwọn ènìyàn sì máa pè wọ́n ní ẹgbẹ́ ẹlẹ́yẹ. Àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì yìí ló ṣètò ìdìbò abẹ́nú tí wọ́n sì fa olùdíje fún ipò ààrẹ kalẹ̀ láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú náà lọ́wọ́ kí àwọn ènìyàn sì dìbò fún wọn tinútinú. Olùdíje sí ipò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú SDP ní olóyè Moshood Kashimawo Ọláwálé Abiola, tí gbogbo ènìyàn mọ̀ sí MKO Abiola, tí igbákejì rẹ̀ sì jẹ́ Alhaji Babangana Kingibe. Alátakò rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú kejì, ìyẹn ẹgbẹ́ òṣèlú NRC, ní Bashir Tofa, ẹni tí ó jẹ́ ọ̀dọ́mọdékùnrin tó sì wá láti ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà, nígbà tí igbákejì rẹ̀ jẹ́ Slita Fungo. Olóyè Abiola òun ni ó jẹ́ olówó, ó sì jẹ́ olókìkí, gbajúmọ̀, kódà ẹlẹ́yinjú àánú ni pẹ̀lú oníṣòwò ńlá sì ni, tó ní iléeṣẹ́ ńláńlá káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ó gbajúmọ̀ bí ìsáni ẹlẹ́ta, kò sẹ́ni tí ò mà fín lọ́jà, àfẹni tí ò bá mọ bàbá rẹ̀, òun nìkan ni ò ní dá Abiola mọ̀ láwùjọ. Kó tó di wípé ó gbé àpótí ìbò láti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbajúmọ̀ tí àwọn ènìyàn sì ti mọ̀ káàkiri kọ̀rọ̀kọ́ndó orílẹ̀-èdè Nàìjíríà. Abiola ó pinnu lọ́kàn rẹ̀ láti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti mú ìdẹ̀kùn bá ọmọ bíbí àti olùgbé orílẹ̀-èdè yìí, kí ohun gbogbo kó lè tu tara alé tara oko lọ́rùn. Abiola tún ṣe ìpinnu lọ́kàn rẹ̀ wípé òun ó fi òpin sí àṣà ṣíṣe màkàrúrù èsì ìbò, èyí tó wọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìnwá. Ló mú kí ọ̀gágun Gbàdàmọ́sí ṣe àgbékalẹ̀ ìlànà ètò ìdìbò gbangba làṣáta, èyí tí àwọn olóyìnbó ń pè ní option A4. Ètò ìlànà ìdìbò yìí ló fún àwọn aráàlú àti àgọ́ ìdìbò kọ̀ọ̀kan ní àǹfààní láti tò sí ẹ̀yìn àwòrán olùdíje tó bá wù wọ́n. Lẹ́yìn èyí ni àwọn òṣìṣẹ́ elétò ìdìbò yóò wá ka àwọn ènìyàn tó tò sí ẹ̀yìn àwòrán ẹni tí wọ́n fẹ́ dìbò yàn, èyí tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ táwọn aṣojú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n sì buwọ́lù wípé lóòótọ́ ẹni tí wọ́n kà wípé ó gbégbá orókè òun ló wọlé. Ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 tí ìbò náà wáyé, ìlànà gbangba làṣáta tí a wí yìí òun ni wọ́n fi ṣe ètò ìdìbò òun. Ètò ìdìbò náà sì lọ geere, kò lẹ́jà ń bá kàn nínú, tí àwọn ènìyàn sì tò sẹ́yìn àwòrán MKO Abiola láti yàn án gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 1993. Àmọ́ ṣá o, ó yanilẹ́nu, ó sì ṣeni láàánú wípé nígbà tí wọ́n ṣe ètò ìdìbò náà tí wọ́n sì ń ka ètò ìdìbò náà lọ́wọ́,
ìkéde pàjáwìrì òun ló wáyé láti ọ̀dọ̀ ọ̀gágun Ibrahim Babangida wípé kí wọ́n dá èsì ìbò àti kíka èsì ìbò náà dúró torí wípé wọ́n ti kà á dé ìdajì. MKO Abiola ló sì gbégbá orókè, ṣùgbọ́n nínú ìdajì èsì ìdìbò yìí olóyè MKO Abiola ló lékè tí àwọn ènìyàn sì gbà wípé òun ló jáwé olúborí nínú ìbò náà nítorí òun ló ní ìbò tí ó pọ̀ jùlọ. Onírúurú ìtàkùrọ̀gàn, ìfẹ̀hónúhàn, wàhálà òun dúkùú, rògbòdìyàn àti jàgídí ni ó ṣẹlẹ̀ lásìkò yìí. Lẹ́yìn ìgbà tí wọ́n dá èsì ìbò náà dúró, kódà ọjọ́ 12 oṣù kẹfà yìí ọdún 1993 òun ni wọ́n wọ́gi lé èsì ìdìbò yìí tó sì mú oríṣiríṣi wàhálà lọ́wọ́. Àwọn ènìyàn fi àáké kọ́rí, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn káàkiri òpópónà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ṣe alága àjọ elétò ìdìbò ní ọdún 1993 ọ̀hún ni Mekun-Nu, òun ló léwájú wọn. Ó sì kọ̀ láti kéde MKO Abiola gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. Àmọ́ ṣá o, ọ̀pọ̀ wàhálà tó ṣúyọ yìí ló mú kí ọ̀gágun Ibrahim Babangida kó yẹ̀bá lórí àlééfà tó sì gbé ìjọba fún ọ̀gágun Sani Abacha gẹ́gẹ́ bí ààrẹ nígbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n kàkà kí ewé àgbọ̀ndẹ̀ níṣẹ́ ló tún le kókó sí o. Ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 ó le kókó bí ojú ẹja. Kódà àwọn ènìyàn wọ́n fẹ́ lè má rí oúnjẹ jẹ, tó sì jẹ́ wípé oríṣiríṣi wàhálà àti rògbòdìyàn ló ti ẹ̀yìn rẹ̀ jáde. MKO Abiola ó kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì gbà sí àtìmọ́lé wípé ó ti tẹ òfin lójúmọ́lẹ̀. Ó sì lè kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. Rògbòdìyàn yìí òun ló mú kí wọ́n fi Abiola sí àtìmọ́lé lọ́dún náà lọ́hùn-ún títí ọ̀gágun Abacha tó sì ń ṣe ìjọba lọ. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ọ̀gágun Sani Abacha ó tẹrí gbaṣọ lójijì. Ó kù fèrè bí atẹ́gùn pò mọ́ aráyé lójú. Ó kú ní ìfọnáfọnṣu. Ọ̀gágun Abdulsalam Abubakar òun ló tún di olórí orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà lọ́hùn-ún tó sì ṣètò ìdìbò ààrẹ mìíràn, èyí tó fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní àǹfààní láti di ààrẹ. Ní kété tí ọ̀gágun Sani Abacha kú ni olóyè Abiola náà tẹ̀lé tí wọ́n sì jọ lọ pàdé lọ́ní ọ̀run. Àwọn nǹkan tó ṣe pàtàkì rèé tó yẹ ká mọ̀ nípa June 12 ìyẹn ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Ìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 yìí òun ló sì lọ ní ìrọwọ́rọsẹ̀ jù. Kò sí rògbòdìyàn, bẹ́ẹ̀ ni kò sí wàhálà kankan. Oníkálukú dìbò fún ẹni tó wù wọ́n. Olùdíje fún ipò ààrẹ fẹ́gbẹ́ òṣèlú SDP tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí MKO Abiola òun ló jáwé olúborí, ṣùgbọ́n wọ́n kọ̀ láti gbé ìjọba fún un. Ìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 yìí làwọn ènìyàn gbà wípé kò ní màkàrúrù nínú rárá títí di àsìkò yìí. Gbogbo àwùjọ ènìyàn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti ọ̀mọ̀wé tó fi mọ́ àwọn onípò lókè òkun àti káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n kan sáárá sí MKO Abiola tó léwájú níbi èsì ìdìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993. Fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ènìyàn dìbò fún ẹni tí ọkàn wọn fẹ́ láti ṣe ààrẹ tí wọ́n yàn tinú tẹ̀yìn tẹ̀yà tẹ̀sìn tèdè láláì ní dúkùú tàbí ìkùnsínú kankan nínú. Fún ìgbà àkọ́kọ́ níbi ètò ìdìbò àwa ara wa, kò sí àkọsílẹ̀ ìjà ní ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó di orílẹ̀-èdè Nàìjíríà mú, tàbí wàhálà kankan, tàbí ìwà ipá, tàbí yíyí ìbò, tàbí dúdúkokò mọ́ni, jíjí àpótí ìbò gbé, rògbòdìyàn àti làásìgbò. Kò sí àkọsílẹ̀ rẹ̀ níbi ìbò tó wáyé ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993. Yàtọ̀ sí èyí, ìgbà àkọ́kọ́ rèé táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò dìbò tí wọn kò ní kéde ẹni tó wọlé bí ààrẹ nínú ètò ìdìbò náà. Ètò ìdìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 ló sọ olóyè MKO Abiola di akọni ìjọba àwarawa tí orúkọ rẹ̀ sì di mánigbàgbé nínú
ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà.